ọ̀gá ọlọ́pàá ṣèbẹ̀wò sílé ọlọ́kadà táwọn ọmọọṣẹ́ ẹ̀ lù nílùkulù lẹ́kọ̀ọ́. A kì í fiṣẹ́ ìgbọ̀nsẹ̀ ran ọmọ ẹni ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó ìdòwú owóhùnwá fọ̀rọ̀ náà ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí pẹ̀lú bó ṣe ṣàbẹ̀wò sí ilé ọlọ́kadà kan táwọn ọlọ́pàá fìyà jẹ. Níṣe ni wọ́n lù ú dáadáa tí wọ́n sì tún kán irin mọ́ ọ lórí tẹ́jẹ̀ ń dà ṣòròṣòrò lórí ọmọkùnrin náà. Nínú fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára nírọ̀lẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù karùn-ún ọdún yìí làwọn agbófinró ti dá ọlọ́kadà náà dúró. Wọ́n fẹ́ gbé ọ̀kadà rẹ̀ lọ nítorí ó ṣẹ̀ lòdì sófin ìjọba èkó tó ní kí wọ́n yéé gbé ọ̀kadà kiri ìgboro. Níṣe làwọn ọlọ́pàá tó tó bíi 4 náà dáwọ́ jọ lu ọmọkùnrin yìí. Bí wọ́n ṣe ń gbá a létí ni wọ́n ń kán kóńdó mọ́ ọ lórí. Gbogbo bí wọ́n ṣe ń na ọmọkùnrin yìí ló ń jìjàdù kí wọ́n má ráàyè gbé ọ̀kadà náà lọ. Bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn agbófinró yìí ń tì í dànù. Àwọn ọlọ́pàá kò dáwọ́ nínà yìí dúró. Pẹ̀lú ìbínú sì ni ọ̀kan nínú wọn fi la kinní kan bí irin báyìí mọ́ ọlọ́kadà náà lórí. Ojú ẹsẹ̀ ni ẹ̀jẹ̀ bu ọmọkùnrin yìí tí aṣọ rẹ̀ sì rin gbindin fún ẹ̀jẹ̀. Àsìkò náà ni ẹnìkan nínú wọn ta mọ́ ọ̀kadà náà tí wọ́n ń gbé e sá lọ. Bẹ́ẹ̀ làwọn tó kù kó sínú kẹ̀kẹ́ márúwá kan ni wọ́n bá lọ. Bó tilẹ̀ jẹ́ pé ọmọkùnrin yìí tún gbìyànjú àti lé wọn bá kò ṣeé ṣe fún un. Ó ti ṣèṣe gidigidi. Bẹ́ẹ̀ ló fọwọ́ di iwájú orí tí wọ́n la nǹkan mọ́ mú. Ẹ̀jẹ̀ sì ń dà ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀. Nínú ọ̀rọ̀ ẹ̀, Benjamin Hundeyin tí í ṣe alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kọ sórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter rẹ̀ pé Owóhùnwá koro ojú sí nǹkan táwọn agbófinró náà ṣe àti pé wọ́n ti gbé ìgbésẹ̀ ìfìyàjẹni lórí ìwà táwọn agbófinró náà hù. Ó ní lónìí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ìdòwú Owóhùnwá lọ ṣàbẹ̀wò sí ọkùnrin tí wọ́n fìyà jẹ náà àtàwọn aṣáájú pẹ̀lú ọmọ ẹgbẹ́ àdúgbò àwọn ẹ̀yà Haúsá tó wà lọ́jà Abattoir odò ẹran Agége nípínlẹ̀ Èkó. Owóhùnwá bu ẹnu àtẹ́ lu ọwọ́ ipá táwọn ọlọ́pàá lò láti lè fẹsẹ̀ òfin tíjọba ti ṣe lórí bí wọ́n ṣe gbégi lé lílo ọ̀kadà láwọn apá ibìkan nípínlẹ̀ Èkó múlẹ̀. Ó wáá fáwọn aráàlú lọ́kàn balẹ̀ pé àwọn ti gbé ìgbésẹ̀ lórí bí wọn yóò ṣe dá sẹ̀ríà tó tọ́ fún àwọn agbófinró náà àti pé ní kété tí wọ́n bá ti parí ètò lórí irú ìyà tí wọ́n fẹ́ fi jẹ wọ́n, wọn yóò fi tó àwọn aráàlú létí. Ó fi kún un pé iléeṣẹ́ àwọn kò ní dáwọ́ dúró nínú ìlàkàkà wọn láti mú kí ẹsẹ̀ òfin rinlẹ̀ táwọn yóò sì rí dájú pé àwọn aráàlú ń tẹ̀lé òfin orílẹ̀-èdè yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.